ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá óyáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ilẹ̀ tó ń ilẹ̀ balabala ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. clearing and forwarding tí ò ní máa gbowó ẹ̀mí tí ò ní jẹ́ kó sọ́wọ́ oníjìbìtì wọ́n wà nílùú Èkó tó bá wà nílùú Èkó ìwọ ṣàpè nọ́mbà Kẹ́mi Bùkọ́lá ó yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. lórí social media especially ní YouTube ẹ jẹ́ ká tẹ Kẹ́mi Bùkọ́lá. ó yá máa pè nọ́mbà wọn 08022115330 ó yá máa tẹ ọmọ wọn lẹ́kìtì ìkọlẹ̀ lẹ́kìtì èkó sani ló ti gbé pawó ó yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. máa gbọ́ Kẹ́mi máa báṣẹ́ lọ olúwa ti ẹ lẹ́yìn ó ti ń dún o àìdùnmọ́ oníkọ́ ẹ̀ onídèrò ẹ̀yìn láàrin ẹgbẹ́ ìwọ̀n bó ṣe ń ṣe ni kò máa ṣe. torí tó bá ní kí ló lọ ní kòrò pé ta ló mi ló ti tì gan. gbogbo wa la ṣàkọ́ nípa ti Madam Bukky Olúwakẹ́mi. tọ́ba gbọ́ ẹ̀yọ̀ ẹ má ṣe dákẹ́. gbọ́mi ẹni ò bá mọ kí ló wá kún o ẹjọ́ yé wọn ọ̀ràǹdà gan. ẹ polongo lọ́tún ẹ polongo lọ́sì ẹ pariwo. orí every gentleman lágbàáyé máa ló ń gbọ́rọ̀ ẹ títí tó fi dé orí àwọn pòfẹ́sọ̀ ó gbọ́rọ̀ tí Kẹ́mi sọ máa ló nítumọ̀. ìbò gangan lè yan tiwa tí ó máa lẹ́lẹ́gbẹ́ o. a ní ẹni ò bá mọ kí ló wá kún o ẹ̀jẹ̀ kò lọ sí YouTube gan. ẹ polongo lọ́tún ẹ polongo lọ́sì ẹ pariwo. ẹ kálẹ́ o. ẹ̀yin tèmi dáadáa ni mo bá yín o. ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà. ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà. ẹ̀yin tèmi báwo ni o ṣe wà. ẹ̀yin tèmi mo kí yín tí ẹ bá ti ní àǹfààní láti máa wò ètò ilé mi. mo kí yín pé ẹ kú àtijọ́ ṣe dáadáa ni. ẹ kú àtijọ́ ṣe dáadáa ni. ṣàlàáfíà lẹ́wà gbogbo lẹ́kọ̀ọ́. ẹ kú àtijọ́ ṣe dáadáa ni. ẹ kú àtijọ́ ṣe dáadáa ni. ṣàlàáfíà lẹ́wà gbogbo lẹ́kọ̀ọ́. ẹ̀yin tèmi ẹ máa kú àtijọ́ ẹ kú ọjọ́ mẹ́ta. mo kí gbogbo yín o. orúkọ mi ò yí padà Kẹ́mi Bùkọ́lá ni orúkọ ti tèmi. a ti dúpẹ́ pé a ríra wa ní èní ó tó ọjọ́ mẹ́ta. nítorí máa bọ́rọ̀ mi lẹ́yìn tèmi ẹ bá wa ra ọjà. ẹ wo léyìí tí mo wọ̀ ẹ́ ṣáàrí tí mo fi jó fún yín. aṣọ yìí kò sí pátí tí ò wọ̀ o Ọlọ́run bá ń gbọ́ kò sí pátí tẹ̀lé wọṣọ. kí ẹni tí ẹ bá bóyá pátí ńlá nìkan wọ lace olówó ńlá kí ẹ wọ eléyìí kì í ṣe ẹnu wá kọ́kọ́ wò yín ná torí iṣẹ́ tó wà lára èyí bàbá iṣẹ́ ni kì í ṣe iṣẹ́ lásán bàbá iṣẹ́ ni. kò síbi tẹ́ gbé wọ̀ báyìí wọ́n á mọ̀ pé yes aṣọ lẹ̀ wò ẹ wá bá mi rà. ó pọ̀ lóríṣiríṣi kọ́lọ̀ la ní. ẹ wo eléyìí náà ṣé pé eléyìí náà mọ́mọ́ ṣe rí ó wà òkè ṣe rí ẹ̀yin tẹ́ bá fẹ́ rà tẹ́ bá fẹ́ tuta ó pọ̀ o bó ṣe wà bí àwọn style ilé lásán bí 12 pieces ni. àti mọ̀ pé mo sọ wípé last time tí mo ṣe ṣáàtì mo ní àwọn aṣọ ìránṣẹ́ tí ń rún àwọn míì ní àwọn tá a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó ti tán ẹ̀dẹ̀ wá wo aṣọ ilé tí mo wọ̀ ó kù ẹ̀rí bó ṣe rí ó wà òkè gan kò sóde tí ò wọ̀ tó a ní oríṣiríṣi. a nílé tẹ́ pé ìṣerú style irú eléyìí tàbí ṣe fọ́ọ̀kan náà a ní mi tẹ́ pé round ni a ní ìyẹn náà
a ní oríṣiríṣi style. A dẹ̀ ní ordinary one tí wọn kóṣẹ́ sí ìyẹn 30,000 ni. A dẹ̀ lédè tí wọ́n kóṣẹ́ díẹ̀ sí ìyẹn 35. Eléyìí tí mo wọ̀ 60,000 ni ẹ bá fẹ́ ra irú eléyìí báyìí tó jẹ́ irú eléyìí tó jẹ́ kọ́lọ̀ báyìí mẹ́ta ni làrán. A dẹ̀ náwọn kọ́lọ̀ míì náà eléyìí méjì ni ẹyọ̀kan mẹ́ta ni ẹyọ̀kan ti lọ tó kù méjì. A ní tẹ́ bá fẹ́ rà púpọ̀ a ní. A dẹ̀ náwọn tọ̀bá náà ẹ wo eléyìí bó ṣe fine lóríṣiríṣi la ní o lóríṣiríṣi. A dẹ̀ náwọn lace tá a ti rán síbẹ̀ lace tó jẹ́ pé kò nídìí pé ẹ tún lọ kówó yín fún tailor, kò nídìí pé ẹ tún lọ kó owó yín fún tailor. Ẹ pè Kẹ́mi Bùkọ́lá, a ní wọn lóríṣiríṣi. A dẹ̀ náwọn scarf oní stone yẹn náà, ẹ pè Kẹ́mi Bùkọ́lá. A dẹ̀ ní tọ̀bá lifter eléyìí tẹ́ kọ́ máa wé tẹ́ máa dé kẹ́ tó dé fìlà. Mo ṣe wó eléyìí ní ìsìn ó wà lórí mi torí ẹ mọ̀ àwọn kì í ṣe irun tó pọ̀ ẹ̀wọ̀n tó bá di irun aládìmẹ́yìn ẹ̀yin ni ó wúlò fún. Tẹ́ bá ń ṣe irun déédé ẹ̀yin ni tọ̀bá yẹn wúlò fún. A ní yẹn náà. So a dẹ̀ náwọn jewelries. Ẹ wo eléyìí tí mo wọ̀ ṣé rí pé ó mọ́mọ ṣé rí ẹ̀lẹ́ yìí mọ́mọ kẹ ó mọ́mọ ṣé rí pé ó wà òkè. Ó ní sẹ́ẹ̀tì ni ṣé rí ó wà òkè gan. Sẹ́ẹ̀tì ni bó ṣe wà yìí bó dẹ̀ ṣe wà yìí 50,000 ni kò wọ́n 50,000 ni. A dẹ̀ ní lóríṣiríṣi. Ẹni tó bá fẹ́ ra jewelries tó jẹ́ pé Brazilian gold lẹ fẹ́ rà ẹ tẹ̀sí sí WhatsApp number mi 08022111530. ẹ kàn tẹ̀sí fún mi sí WhatsApp yẹn pé Kẹ́mi Bùkọ́lá mo fẹ́ Brazilian gold, Kẹ́mi Bùkọ́lá mo fẹ́ ordinary gold ordinary shape. Ẹni tó bá fẹ́ ra ordinary ẹ má sọ pé kí n send Brazilian gold torí wàhálà ni. Pẹ́pẹ́ ordinary lẹ fẹ́ rà á náwọn ordinary jewelry jẹ́ pé set báyìí náà ni. A ló ní 35,000 a ló ní 30,000. A dẹ̀ ní ordinary earring a dẹ̀ ní ordinary chain jẹ́ pé kì í ṣe set náà. Kò tẹ́lẹ̀ tí a ní ẹ pè nọ́mbà mi á dáa fún gbogbo wa ògo wa máa búyọ. A nírìn àrìnfẹsẹ̀ sí a nírìn lọ́jọ́ tó ebi ń pọ̀nà. Gbogbo bí ogun ṣe ń pa lọ́tún tó ń pa lọ́sìn etí wa báyìí la máa fi máa gbọ́. Kò ní ṣẹlẹ̀ sí wa kò ní ṣẹlẹ̀ sẹ́bí wa kò ní ṣẹlẹ̀ sẹ́ni tá a mọ̀ láṣẹ Ọlọ́run lókè. Ojú wo dẹ̀ ní ríbi kò ní rọrùn. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́yìn kò ní pọ̀ ọjọ́ Sunday mo fẹ́ wá ṣe chat ọ̀la tí ń bá ráyè kí wá polówó ọjà fún yín. Àwọn ọjà pọ̀ nílẹ̀ jáǹtìrẹrẹ tí mo lè polówó but ààyè ni ò sí. Ẹ mọ̀ pé mo sọ fún Nàìjíríà tẹ́ mo fẹ́ travel so mo ṣe èdè náà ni. Ẹ kú jẹ́ ìjẹ́ pé mo wà nílé wọn tó ṣẹlẹ̀ ní àwa náà ti bá wọn fẹnu sí but màá kàn tẹ̀ sọ díẹ̀ ní ọjọ́ mi àti wàá máa sọ mí a lè sọ̀rọ̀ tán. Ọlọ́run ní jẹ́ ká sọ ọ̀rọ̀ tán. A dẹ̀ tún ní àgbo náà kí tó máa lọ. A ní àgbo nǹkan tó bá ṣe lára ẹ kàn sí mi. Kámáta náà wà ẹ pè mí. So nǹkan tí mo fẹ́ sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀. Ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ yìí ó yẹ kí gbogbo wa ti mọ̀ pé ó máa ṣẹlẹ̀. Àkọ́ tí ẹ mọ ìlú tó ti máa ṣẹlẹ̀ ni. Àti rí nǹkan kan o. Ọlọ́run ló dènà jẹ́ kí ojú wa máa rí ire. Àti rí nǹkan kan o. Ṣé ẹ mọ̀ pé lọ́jọ́ sí tí olórí wa èèyàn wa ẹ̀gbọ́n wa ọkọ wa aṣíwájú wa tí gbogbo wa gbà fún tí gbogbo ọmọ Yorùbá àtàtà tá a gbà fún olóyè wa aṣíwájú wa ọmọ kan bí 1 billion tó jáde ń bí tó ní wọ́n ṣe ń pa àwọn èèyàn òun pé kò tẹ́ òun lọ́rùn. Ẹ mọ ogun tó gbé dìde sí ọmọkùnrin yẹn. Ẹ mọ ogun tó gbé dìde sí bàbá wa olóyè Sunday Igboho Òòṣà. Ẹ mọ ogun tó gbé dìde sí ẹ mọ bó ṣe pààyàn sílé ẹ̀. Ẹ bó ṣe ba dúkìá ìjẹ́ tán tún lé tán fẹ́ pa á tó yẹ pé Ọlọ́run ọlọ́jọ́ òní ọlá pé inú kan ló fi jàjà yẹn kò já pé mo fẹ́ kán mọ̀ mí kò já pé mo fẹ́ gbowó ó jà fún ìwọ̀n ẹ̀. Inú kan ẹ̀ mà ló kọ́ olóyè wa yọ. Inú kan yẹn ló kọ́ olóyè Sunday Igboho yọ dèní. Ṣé wàá rí i pé wọ́n ní àgbà tí ò bá kẹtàn tí ò bá sọ̀rọ̀ nígbà tó yẹ kó sọ̀rọ̀ ó máa kẹtàn sáré àmọ́nà ṣe máa ń pòwe yẹn. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí ì sọ̀rọ̀ mo gbọ́ pé àwọn kan ń sọ̀rọ̀ tí mo ìfẹ́ dárúkọ. Tí ì sọ̀rọ̀ nígbà tó bá délẹ̀ tán kò sẹ́ni tó máa kọ́ yín.
ó dàbí ẹgbẹ́ dípò kó ṣe tótò tó ní òun fẹ́ ṣe tó yá tó wá ṣe tótò tó ń ṣe lọ tí ò stop òun lọ̀rọ̀ yẹn. Ó kan Ondo State nìyẹn nígbà tó ń kọ̀ wọ́n ní gbọ̀ngàn tó ń kọ̀ ní gbogbo ìlú tí olóyè Sunday Igboho dìde gbogbo yín ẹ dákẹ́ ẹ ṣe bíi pé ẹ tiẹ̀ mọ̀ pé ọmọkùnrin yẹn ń rìn ẹ ṣe bíi pé ẹ mọ̀ pé olóyè Sunday Igboho ń sọ̀rọ̀ wọ́n wá sílùú yín àwọn ọmọ àtọ̀hún rìn wá wọ́n wá pa yín lọ́mọ wọ́n pa yín ní bàbá wọ́n pa yín ní ìyá wọ́n pa yín ní àbúrò wọ́n pa yín ní ẹbí wọ́n dẹ̀ jẹ lọ. ọ̀rọ̀ àgbà Yorùbá ló pè wọ́n ní ọ̀rọ̀ àgbà tí ò bá ṣe lówùúrọ̀ ó máa ṣe lọ́jọ́ alẹ́. nǹkan tó lè Sunday Igboho ń jà fún lọ́jọ́ sí òun lẹ́sẹ̀ fẹ́ máa ní ìsìlẹ̀ṣẹ̀ wa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò tà ọ̀rọ̀ yóò ṣe kí ni gbogbo ẹ̀yin olórí tó ní ẹ̀ ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yóò tà ọ̀rọ̀ yóò tẹ̀ jọ mí lójú Ọlọ́run bá ń gbọ́ tí ì mọ mẹ̀mẹ̀ tí ṣe kí ni tí ì mọ mẹ̀mẹ̀ àwọn tá a gbá àwọn mọ́là gbélé lè tá a bá àwọn Fúlàní gbé a mọ bọ́n ṣe ń hùwà a mọ ìwà wọn bó ṣe wà nǹkan òun tán nínú wọn nǹkan tó bá wọn ṣe wọn máa ṣe ọ́n lágídí ẹni pé ìlú kan ló lágídí àwọn mọ́là àti Fúlàní wọ́n ní agídí ju Èkìtì lọ tẹ́ máa sọ nísìnyí wọ́n ní àwọn Èkìtì lágídí o àwọn Èkìtì lágídí kò sílẹ̀ Yorùbá tó lágídí tó mọ́là ní agídí wọ́n sì ń padà bọ̀. ẹ̀yin aláìmọ̀kan aláìní àròjinlẹ̀ bámbám ni mo yó mi mọ̀ pọ́ ebi ń pọmọ ẹnìkan kan òun ní ń bá kiri ó dé tán nísìnyí gbogbo wọn á ké ìlà yìí ló kiri ẹ wá ń sunkún ìgbẹ́lẹ́sẹ̀ wá rántí olóyè Sunday Igboho olóríire ọmọ ẹni táyé ẹ̀ máa da tẹ́ pé ilé ayé ẹ̀ máa tòró máa lárinrin ìgbẹ̀yìn ayé ẹ̀ máa dùn ju oyin lọ. tó kò sígbà tí mo rántí ọmọkùnrin yẹn mo máa ń rò pé èèyàn bíi ti olóyè Sunday Igboho ṣọ̀wọ́n nílé ayé èèyàn bíi olóyè Sunday Igboho ṣọ̀wọ́n nílé ayé mi ò tí ì rí èèyàn tó ní owó tó lọ́n dá lọ́lá tó ní ipò tẹ́pẹ́ àwọn ayé ń wárìrì fún kò sí pátí tó dé báyìí tí òun náà máa porúkọ ẹ̀ tó ń fún àwọn èèyàn ó ń fún àwọn èèyàn nílé ó fún àwọn èèyàn ní mọ́tò ó fún àwọn èèyàn nílẹ̀ ó fún àwọn èèyàn ó ń gbé 5 million lẹ̀ tó bá lọ pátí ó wá wò ó pé mo máa ti yó mi máa nídìí kọ́kọ́ láyé yìí kò sí kan tí mo nídìí tọ́lọ́run ò ṣe fún mi Ọlọ́run tún fún ní àlàáfíà ó tún fún ní àwọn ìyàwó gidi tó rẹwà ó tún fún ní àwọn ọmọ àrídùnnú kí lè irú èèyàn báyìí tún ń wá ṣùgbọ́n kòrò yẹn o kàkóró yẹn táwọn ọmọ Yorùbá ló ń rò ẹ̀yin kan wá dìde ẹ wá ló ń dà lúrú kóró gbá lẹ́nu yín ṣó dẹ̀ ń dà lúrú nísìnyí ẹ̀yin gan lẹ́ ń dà lúrú o ẹ̀yin olórí wa nílẹ̀ Yorùbá tẹ̀sí wa ń sọ̀rọ̀ ẹ̀yin gan lẹ́ ń dà lúrú tó ẹ̀yin lẹ́ lọ ń gbowó olóyè Sunday Igboho gbowó lọ́wọ́ anybody olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ kò gbowó lọ́wọ́ anybody ó ṣe tiẹ̀ ló ṣe tiẹ̀ fọ́lọ́run ni wọ́n wá wú lọ sí ìlú Ọ̀wọ̀ wọ́n wá lọ pààyàn báyẹn wọ́n pààyàn báyẹn ìgbẹ́lẹ́sẹ̀ wa ń sọ̀rọ̀ náwọn ọ̀dọ́ ìlú yẹn wá ń sọ̀rọ̀ lẹ́sẹ̀ wa ń dìde Ọlọ́run má jẹ́ kó bọ́ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá Ọlọ́run má jẹ́ kó bọ́ tó yẹ gbà tí olóyè Sunday Igboho jáde yẹn ní gbogbo wa sọ̀pọ̀ tiẹ̀ tá a fọwọ́ gbé báyìí pé yẹ máa rìn ṣó àti ọba o àtolóyè o àtàwọn tó lẹ́nu nílùú Ọládìdé ni ọ̀rọ̀ yìí ò lè rí báyìí kì í ṣe pé àwọn Haúsá náà ní agbára wọn ò ní agbára kankan bọ́ tó ti wò ó pé ibi tó yẹ kẹ́ ẹ gbọ́n sí ibẹ̀ lẹ gọ̀ sí ibi tó yẹ kẹ́ ẹ jà sí ibẹ̀ lẹ ti dákẹ́ rọ́rọ́ bí omi àjípọn òun ló jẹ́ kí àwọn Haúsá ẹ̀ máa wá Haúsá gan wọ́n bẹ̀rù àwọn tẹ́tẹ́ ń wò yẹn tó bá rí mọ̀ pé Yorùbá dìde báyìí wọn ò ní wá mọ́ gbọ̀ngbà tẹ́ ẹ rá kíkanjú ọmọ tọ́lọ̀ fún yín tó fi táyín lọ́rẹ́ nílẹ̀ Yorùbá tẹ́ wá fọwọ́ ara yín tẹ́ ní kó máa lọ tẹ́ wá fẹ́ tà dànù láti fẹ́ pa tó ti gbọ́ lọ́n kú ọmọkùnrin yẹn yọ. mo wá fi àsìkò yìí sọ fún yín pé kí a lọ kún fún àdúrà nílẹ̀ Yorùbá etí mi ti kún bọ́n tí kọjú ò ti ṣẹlẹ̀ mi ò ń sọ tọ́rọ ṣe yẹ kó jẹ́ pé kó má jẹ́ lóòótọ́ àwọn etí mi ti kún àwọn ẹni yìí wọ́n ti wọ ìlú wọ́n ti wọ̀ wá lára Ọlọ́run lójú òní ló lè gbà wá lọ́wọ́ wọn wọ́n ti wọ̀ wá lára á dẹ̀ mọ̀ ṣé àwọn ọlọ́pàá máa sọ pé wọn ò rí wọn tó nígbà tó ń wọlé ọlọ́pàá rí wọn ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ sọ
wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ torí ọmọ ìjọba ni wọ́n. àwọn ará bí ìgbà gbogbo dúkìá wa wọ́n gbà mọ́ wa lọ́wọ́. gbogbo nǹkan tó yẹ kọ́ ọmọ Yorùbá máa jẹ àwọn Haúsá mọ́là Fúlàní ló ń jẹ. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tẹ́ ẹ jẹ́ aṣíwájú ẹ̀dẹ̀ lajú ẹ̀dẹ̀ mọ̀ ẹ̀ lajú lẹ̀ ń wò wọ́n. gbogbo iṣẹ́ ńláńláńlá lẹ̀ Yorùbá tó jẹ́ ti iṣẹ́ ìjọba tó jẹ́ federal iṣẹ́ tó jẹ́ iṣẹ́ federal ẹ lè rọ́ ọmọ Yorùbá kankan bẹ́ẹ̀ Haúsá ni gbogbo wọn. ilẹ̀ tó jẹ́ ilẹ̀ Yorùbá ilẹ̀ mọ́là wọn ò ní omi àwọn ló ń jèrè omi. nílẹ̀ Haúsá wọn ò ní omi kan báyìí àwọn ló wá omi táwa ní àwọn ló wá láti wọn wá ń jèrè ẹ̀. àwa ń lọ bí àwọn lọ ń jèrè ikú tó kò sẹ́ni tó ń gbé lọ sí ẹ bá gbé àwọn custom tó ń lọ tó bá gbé èèyàn 100 lọ agbákalẹ̀ máa fi léèyàn 40 tó padà wá sí ilẹ̀ Yorùbá wọ́n máa ń kú ni. tó bá dẹ̀ máa padà wá báyìí rádaràdà dédé náà máa ti gbẹ ọrùn wọn á ti gùn. mo tún fẹ́ sọ fún yín mo tún fẹ́ jẹ́ ẹyin sí nǹkan kan. iṣẹ́ wa iṣẹ́ ilé tó ń dùn ní gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó dùn mí jù ní iṣẹ́ wa tí ìjọba Buhari bàjẹ́. ìjọba Buhari ó mọ nǹkan tó ń ṣe o. èèyàn kan pè mí lánàá lára wọn tí wọ́n tó jẹ́ olólùfẹ́ mi ni. ó ní ẹ̀tí kẹ́mi olóhùn fẹ́ béèrè kan lọ́wọ́ mi ní kí ló dé. ó ní 2005 underage pátápátá Lexus àbí Mercedes ló tiẹ̀ pé. ó ní clear agent dúpọ̀ lọ mú 2.8 wá mo ní kò parọ́. ó ní mo ní kò parọ́. ṣé ẹ kó rí bẹ́ẹ̀. wọ́n ti mọ̀ pé nínú iṣẹ́ yẹn kò sáwúsá tó ń ṣe agent. èmi ni mo ń sọ fún yín tí a bá ní gbogbo àpapọ̀ yẹn bá fẹ́ kó Haúsá tó ń ṣe agent yẹn bá fẹ́ kó lẹ̀ ní gbogbo àtàwà ń bẹ̀ yẹn agbákalẹ̀ máa fi Haúsá 50 wọn ò tiẹ̀ tó bẹ́ẹ̀. custom gbogbo wọn ṣe wọ́n wá mọ̀ọ́mọ̀ pa iṣẹ́ yẹn jẹ́ fún àwa ọmọ Yorùbá kébi lè lù wá pa ká lè kérò èrora ibi kébi lè lù wá pa nílẹ̀ Yorùbá. síbẹ̀síbẹ̀ ní ẹ̀yin ìyá yìí ẹ̀yin bàbá yìí ẹ̀ẹ́dẹ̀ fúnra ẹ ti gbọ́rú ẹ̀ rí kọ́ máa ní mọ́tò tẹ́ pé kò ju 1.2 kọ́ ní kó máa fi bí 1 million 3 1 million 5 kílẹ̀ mi ò gbọ́ láyé mi. ara jàǹbá tí àwọn mọ́là Haúsá tí wọ́n ṣe fún wa nìyẹn. gbogbo ibi tó yẹ káwọn ọmọ Yorùbá tó ti yẹ kó máa rí mùdùmùdù tó máa jẹun àwọn pípù rí pé wọ́n blọọkì ẹ̀. torí ìgbà tó bá máa kógun dé kán bá ebi lẹ̀ kébi lè tulù wá pa ká má lè gbọ́wọ́ ká má lè gbé ẹsẹ̀. ṣé ẹ kó rí bẹ́ẹ̀. wọ́n wá pààyàn ní ọ̀wọ̀ ní ìsìn àánú ṣe mí o ọjọ́ yẹn òtútù mú mi lè jẹun bọ́ mi ì sí láàrin àdìbá ti ṣe ṣáàtì yẹn. ẹ wo wọ́n pa ọmọ kékeré tòjò ló ń pa. ṣé irú àwọn èèyàn ló yẹ kí a sì máa sọ pé a fẹ́ bá lọ níbẹ̀ náà làwọn kan sì sọ pé wọ́n fẹ́ jẹ president tó fẹ́ jẹ nǹkan kan. àwọn aráabí wọn ò nífẹ̀ẹ́ àwa ọmọ Yorùbá ìfẹ́ ara wọn nìkan náà ní tó kò sí bẹ́ẹ̀ ṣe lè débẹ̀ kò sí anybody tó lè wà lórí ipò yẹn. nǹkan tó ń ṣẹlẹ̀ á tún wá dọ́bù wọn ò tí ì pa Yorùbá wọn ò tí ì pa ìran Yorùbá. ẹ̀yin tèmi tẹ́wọ́ ẹ bá fẹ́ jáde láàárọ̀ ẹ forí bọ́ dorí yín mú kórí yín má gbàbọ̀dè kẹ́ má ṣàgbákò ikú òjijì. wọn ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. tí anybody tó yàtọ̀ sí Fúlàní bá bọ́ sí orí ipò yẹn ìgbẹ́ lórí wọn máa tan náà lẹ̀ ìgbẹ́ náà máa bẹ̀rẹ̀ wèrè tí ì bá yẹ pé bá yà ìyànjẹ tí èmi ò rí láyé mi. àwọn kìíní yẹn sọ pé Haúsá ló máa ṣe o Haúsá dẹ̀ ti ṣe. Yorùbá ló kàn kò yẹ kí Haúsá kankan jáde ó yẹ kí irú bí bàbá wa ṣe jáde kí ọ̀mí náà jáde bóyá bíi Òṣùbàgbé àbí bàbá wa Tinubu àwọn méjì ló yẹ kán jáde. kò yẹ kó tiẹ̀ bá wọn ṣe ìdìbò rárá kò yẹ kó tiẹ̀ bá wọn ṣe election rárá Yorùbá àti Yorùbá bọ́n ṣe nígbà tí ayé bàbá wa Ọbásanjọ́ àti Fáláyè bó ṣe kán ṣe nìyẹn but ọlá yìí pé wọn ò fẹ́ kí ipò yẹn kó kúrò lọ́wọ́ àwọn ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan tó máa ṣẹlẹ̀ kíkà bí dáadáa ṣẹlẹ̀ ni mo gbàdúrà kò sí bàbá ìbá wọbẹ̀ kò kàn mí tèmi dé Yorùbá nation lèmi wà fún àmọ́ tí bàbá ìbá wọlé kò dá Yorùbá nation wa dúró ìgbẹ́lẹ̀ máa mọ̀ pé lẹ́sẹ̀ máa mọ̀ pé Haúsá ọ̀tá Yorùbá ni 2023 àwa èmi àti yín máa wà láyé ẹ máa ríran wò tìgbà tá Abíọ́lá gbogbo á máa ṣì wà láyé mi ìkéré jù o gbogbo aláwà láyé ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o eléyìí náà ló tún délẹ̀ yìí o àwọn bí wọn ò fẹ́ tó máa control wọn dẹ̀ mọ̀ pé bàbá tí ó tó win ní primary election yìí
wọ́n mọ̀ pé òun gangan ọpọlọ ní gbogbo ara bàbá yẹn, ẹni tó fẹ́ kó wà ní ẹni tó máa lè control kò dẹ̀ wọ́ọ̀kì fún wọn. ẹ wá rí i pé wọ́n ẹ̀mí burúkú yẹn ti wà lára wọn, ẹ̀rí pé wọ́n máa fi owó máa pe àwọn olóyè burúkú yẹn wọlé pé kí wọ́n máa da ìlú rú. ṣé irú nǹkan tí ṣé ibi tá a máa bá lọ nìyẹn, ṣé bá ṣe máa bá lọ nìyẹn. àwa ará àwọn èèyàn tó wá dìde tí wọ́n ṣíwájú wa pé èkè ẹ̀yin ọmọ ìran mi o, ẹ máa bọ̀, ẹ jẹ́ ká lọ jà fún ilẹ̀ wa. ìgbẹ̀lẹ̀ yín kan ẹ wá lọ ń gbowó, ó wá yá nìsín ẹ wá ọ̀rọ̀ yín kò tà létí ọmọ aráyé. mi ìfẹ́ mẹni tó jáde kó sọ̀rọ̀, ọ̀rọ̀ yín ò tà, ó ti late. ó yẹ ká máa sọ nígbà tọ́rọ̀ bá dùn. ìgbà tí bàbá olóyè Sunday Igboho tó jáde, ìgbẹ́ ló yẹ kí gbogbo yín sọ. ní ìsìn wọ́n máa kú òní ọ̀wọ́n ń bọ̀ nílùú yín, wọ́n bá pààyàn sílùú yín, ìgbẹ́lẹ̀ etí máa lẹ̀, ìgbẹ́lẹ̀ máa gbọ́n. lẹ́yìn mọ̀ pé àbòsí kì í ṣe nǹkan, èyí tó gbọ́n nǹkan lówó lè ṣe. ẹ jẹ́ ká níyì, tá a bá níyì tán owó máa wá. kì í ṣe pé ká máa lé owó dẹ̀ wà lọ́wọ́ yín, ṣùgbọ́n ìka inú yín yẹn, ìka pé ọmọ mi ò sí nílùú yìí, ìka pé èmi ti yó orí ibi tí mo wà, kò sí ẹnìkan tẹ́rọ́rìsì kan ò lè wá bá mi, Boko Haram kò lè wọlé wá bá mi. irọ́ ńlá tó bá yẹ ẹ̀yin náà máa gbé. bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lápàdé yẹn. mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀dọ́mọdékùnrin tó kú, onítíátà yẹn, Osmond àbí kí náà ń pè é. ẹ̀yin ọmọ onítíátà, àbòsí yín pọ̀. mo ti máa ń sọ̀rọ̀ yín tó bá yá ní wọ́n rí sí ẹni àbòsí gan. ọmọkùnrin yẹn torí pé kò ní owó, kò lórúkọ láàrin yín, bọ̀bọ́ yìí ti ń sìkì tipẹ́ náà. kí ló dé tẹ́ ẹ̀ pariwo ẹ̀ síta, gbogbo ẹ̀ tẹ́ wá ń sìn ẹ náà ṣe mi ìfẹ́ dárúkọ gbogbo yín sunkún. ẹ ṣe bọ́ọ̀tà kẹ́ ẹ tiẹ̀ kẹ́ bó ṣe máa ń ṣe, tẹ́ máa bẹ̀bẹ̀ owó yẹn, kẹ́ wá bẹ̀bẹ̀ owó fọmọkùnrin. bọ́tọ́ ẹ pé ní tó lórúkọ kan ni gbogbo yẹn á ti fọ́ síta bí iná wẹ́dà. eléyìí tó ṣẹlẹ̀ sí Kẹ́mi Àfọlábí, ẹ̀yin mélòó tó bọ́ síta tẹ́ ń bẹ̀bẹ̀ pé kán fún lówó. kí ló dé tí ẹ̀ dẹ̀dẹ̀ fún bọ̀bọ́ yìí? torí mo sọ ẹkún bọ̀bọ́ yìí, mo máa láìkẹ́ ẹ̀. lóòótọ́ kì í ṣe ẹni tẹ́ pé ó máa ń ṣe eré all the time, but àwọn kéékèèké tó máa ń ṣe mo láìkẹ́ eré ẹ̀. ó dẹ̀ young, ẹni tó yẹ kẹ́ ẹ gbárùkù wọ́n ni. kò sẹ́ni tó gbọ́ pé bọ̀bọ́ yìí sick. mo tún rí níbi location kan tó ti ń bá àwọn àti kìíní ti ń ṣeré wọn àti Láìdé, bọ̀bọ́ yẹn ti rù ú bẹ́ẹ̀ yín. ẹ̀ẹ́dẹ̀ lè bọ́ síta kẹ́ ẹ tiẹ̀ fi ọ̀rọ̀ yín, ohun yín, kẹ́ ẹ fi bẹ̀bẹ̀ owó fún un. ó wá kú ní ìsìn, gbogbo ẹ wá lọ́bẹ̀. mo dẹ̀ pé ẹ̀yin tẹ́ ẹ lọ́bẹ̀ ẹ̀ lè fún ní wọ́n náà nígbà tó wà láyé, tó wà nínú ìrora ikú tó kú yẹn. ìkà níyìn. òun ló jẹ́ kí gbogbo yín lọ, èèyàn mí inú yín lọ máa ṣoògùn owó, torí ẹni tó bá ní owó nínú ilẹ̀ máa pọ́nlé. ẹ ti ní ìwà yẹn lára, ó wà ní gbogbo ibi náà o. ó wà níbi iṣẹ́ náà, ó wà lára wọn náà. tó bá di mọ̀ pé o ti ń mèkè, ìgbẹ́ni gbogbo wọn máa súnmọ́ ẹ. ìgbẹ́ gbogbo wọn máa súnmọ́ ẹ. ẹ̀yin tèmi tẹ́wọ́ mi tẹ́ bá mọ̀ pé ìgbà tí ẹ̀ ní owó, èèyàn kò ń kí yín, ẹ wá lówó tó wá ń kí yín, ẹ má dáhùn. irú èèyàn bẹ́ẹ̀ ni wọ́n. ẹ wá lè rún ọmọkùnrin yẹn lọ́wọ́, kẹ́ ẹ tiẹ̀ wá síta pé báyìí o, ẹ bá dáwó fún o. Ọlọ́run lè ṣe, ó lè jẹ́ pé owó gan ló jẹ́ kí ó tètè lọ. ẹ̀ẹ́dẹ̀ ṣiṣẹ́ ti ní, ẹ wá yé ní ti gbogbo ẹ wá ń sunkún ẹkún òṣì, ẹkún àbòsí. lóòótọ́ ẹ lè máa bú yín pé ẹ ń tọrọ owó náà náà, kò sẹ́ni tó sì kìnnìún tẹ̀ kí wọ́n ń tọrọ owó fún. bọ̀ kí ló dé tí bọ̀bọ̀ yìí ṣe ẹ̀yìn ni? torí kú bọ̀bọ̀ yẹn dùn mọ́ ọmọ yẹn, bọ̀bọ̀ yẹn ti kéré jù. kò sí ẹni tó lè bọ̀ gbọ́ pé bọ̀bọ̀ yìí sì kẹ́ ẹ sọ síta, ẹ gbé mọ́ra, ẹ̀dẹ̀ yọ pàdé ní location. èèlò lẹ fẹ́ fún ẹ̀yin tẹ́ ẹ ní ahun tó jẹ́ pé owó ṣe àrí mi, owó kẹ́ ẹ náwó fún eléyìí ní náwó kẹ́ ẹ fi ṣe ayín láàánú, lè fọ́ ọmọkùnrin ẹni kọ́bọ̀ mo mọ̀. eléyìí tó máa fún kọ́bọ̀ kò ní pọ̀ nú yín, owó tẹ́ ẹ máa fún náà kò lè tọ́ ṣòro ẹ̀. bọ́ tó bá gbé wá síta ni àwọn èèyàn á ṣàánú ẹ̀, tó wọ́n mọ̀ pé ó sì young. wọ́n mọ̀ pé ó young, wá ṣàánú ẹ̀. eléyìí tó young nínú yín gangan, ẹ mọ owó tó fún yín ni. ẹ wá dé, ó wá kú tán gbogbo yín wá kó bá ṣe péjọ wa aláàárẹ̀ ni, aláàárẹ̀ ò ní kú. gbogbo ọtí mi ti expect, gbogbo ni mo rí ń bẹ̀ yẹn. mo ní ṣé ọ̀bọ̀ ìtì ẹ̀ lẹ́nu láàrin yín báyẹn, lẹ́ẹ̀lè ràn lọ́wọ́, kẹ́ fi ohun yín ràn lọ́wọ́. ọjọ́ tó bá ti wá jáde kẹ́ wá bẹ̀bẹ̀ owó fún yàn, màá ti jáde, màá tún rán yín létí pé orí mélòó lẹ́ni yìí ní tí bọ̀bọ̀ yìí ò ní. orí mélòó ni ẹni tẹ́ wá tọrọ owó? mi ìgbàdúrà kí wọ́n burúkú ṣe yín o, kò dẹ̀ sí bá ṣe wà láyé tìbílà-délé ayé, torí pé ẹ̀yin tó ní tíátà ni, àìmọ̀ àwọn tó ń sick níta ń bẹ̀ yẹn. ní ìgbàdúrà kẹ́ sick, bọ̀ kò sílẹ̀ ayé yìí, kò sí bí òun ṣe lè mú báyìí sọ́mọ̀ dúdú ó máa wà lókè, kò sí bá ṣe lè rìn orí máa mì, kò sí bá ṣe lè wà rí ká máa sick. sickness á máa sick,
tó máa ṣe wá tẹ́ pé ó máa rí pé ká máa tọrọ owó fúnra èmi ò gbàdúrà ẹ̀, but bá ṣe máa rí bá ṣe bá dáadé ayé bá ṣe máa bọ́lọ̀ bá ṣe pé a máa rí náà la máa rí, èèyàn kò lè rí òun Ọlọ́run padà. Ìwà burúkú lẹ́wù yẹn pé ẹ lè dé àìsàn ọmọkùnrin yẹn mọ́ra báyẹn kí n kó wá kó gbé wọn á lọ bẹ̀. Tíyàn mi tó á jẹ́ pé ẹni tó lówó nínú yín tó jẹ́ tó ní mọ́tò tó kọ́lé tí nǹkan díẹ̀ bá ṣe pẹ̀lú owó tó níyẹn náà, ẹ̀yin tẹ́tẹ́ sáré bọ́ síta ẹ̀ máa ṣojú ayé ṣé á rí mi kán lè mọ̀ pé mo jáde fún lágbájá. Ìwà burúkú lẹ́ ń wù yẹn, ẹ lọ stop ẹ̀. Ẹ̀yin tèmi ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ léni o, èmi ọmọ yín tòótọ́ Kẹ́mi Bùkọ́lá, à á pàdé ní ọjọ́ Sunday, àmọ́ ọ̀la tí n bá lè tètè dé níbi tí mo lọ mo lò wá polówó ọjà fún yín. Ẹ bá mi rajà, jewelries wà, aṣọ wà, kàmpálà wà, lace wà. Ẹ̀yin tẹ́ bá fẹ́ tà á tẹ́ fẹ́ tuta ẹ pè mí màá dín owó fún yín. Bẹ́ẹ̀ ni àgbo wà, a ní scarf oní stone, a ní turban lifter, ẹ pè bá dẹ̀ náwọn turban lóríṣiríṣi ẹ pè mí. Ẹ ṣé o, ó dàárọ̀.